So God bless you, lovers. Lord, you are good. I should party program like I said. I'm not saying you need to come out today. So, what's me and my jobs, I'm here to serve them some food on the job. I should have followed. I know you lose salary. So, I don't jembe. Olúwa kó yọ oúnjẹ sí mọ́. Àánú Ọlọ́run kó dàpọ̀ mọ́. A ó jẹ, a ó dẹ̀. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù lọ. Ẹ̀dùn rẹ̀ bẹ́ẹ̀ ti dúró ìlú. So, láti ọmọ ìyẹn ọmọ ìfẹ́ ọmọ láti ọmọ ìfẹ́. Ta ló ń bá wọn máa bọ̀ láàrin. Wọ́n máa ti ń gbé fún wa, ẹ̀ máa gbàgbé ẹ̀ lọ́ máa jẹ́ mẹ́rin. Emma mi never come over there. Then by go for Baba Ben, Baba, come and that straight. Protocol for that. Come on, Lobe. Senator. Abo ni àjọkẹ́ yẹn wà ní ọmọ tó máa ń ṣe tí Peter kọ́ sílẹ̀ máa ṣe àwọn ọgbọ́n yẹn omi ń bẹ̀ omi wà ń bẹ̀ yẹn máa ṣe. Peter tó ń ṣe kéré à. Ẹ fún alábọ̀.
àwọn olómi wa ṣe mọ́. má dànù pé yóò kó wá báyìí. fún mi lábọ́ má wòrán. Abo so lovers all over the world. And you know what here, support one. A show. I want to seize this opportunity to appreciate our lovers. Usuyi, Urenyi, Lọ́run lò yín, ó ń tẹ̀síwájú. Ògo ni fún Jésù. Because ẹlòmíì ò pé kò ní pẹ́ rẹ̀ mọ́. We thank God for His grace. Gbàtí èṣe pé láti fi gbogbo, láti fi gba ògo fúnra wa. To maybe to give glory to ourselves. No, everything is for God's glory. Gbogbo nǹkan tí Ọlọ́run fẹ́ ni. Kò sí ń tẹ́nìkan ní mú lọ anywhere. Kò sí ń tà mú lọ anywhere. Gbogbo oúnjẹ inú ilé wa á jẹ sínú ni. Gbogbo ń tó wù ká ní we are not taking it anywhere. I drop everything sáyé yìí. So nígbà wá jẹ́ kó I drop everything sáyé. So kí wá ní benefit ayé yìí? Ayé yìí ò ní benefit kankan. Kò ní benefit kankan. Ju pé ká jẹ ká mu ká wọṣọ. Ká jẹ adùn tó wà náyé, ká sin Ọlọ́run. Tá bá ní mọ́tò, ó bu àṣírí. Bá kọ́lé, ó bu àṣírí ni àwa kọ́ la ní. Gbogbo ń tà ní láyé ó bu àṣírí ni àwa kọ́ la ní o. Báyìí pàwọ́ la ní tá a bá ń lọ àmú dání. Gbogbo ń téèyàn bá ní èèyàn máa ń mú dání téèyàn bá ń jáde ni. So sí ìfẹ́ pàwọ́ kọ́ la ní. So a lè mú nǹkan dání. Gbogbo ń tà ní láyé bó jówó ni ó bu àṣírí ni. Bó jẹ́ mọ́tò ó bu àṣírí ni. Ó lọ ìlú èbó Ọlọ́run bu àṣírí ẹni, ó kọ́lé Ọlọ́run bu àṣírí ẹni, ó ní property ó bu àṣírí ni, àwọn kan yẹn bu àṣírí ẹni. Àwa kọ́ la ní, Ọlọ́run ló ní wá, tí rẹ̀ ní àwa ní ènìyàn rẹ̀ àti àgùntàn pápá rẹ̀. So Ọlọ́run ló ní wá, gbogbo ń tá a ní á lò fún Ọlọ́run ni. Ó ní ká fi tẹnìkejì wa ṣáájú, ó ní ká fi gbọ́ ọkàn wa gbọ́ ẹ̀yà ká fi fẹ́ Olúwa Ọlọ́run wa. Ó dẹ̀ ní kí á fẹ́ràn ọmọlàkejì wa bí ara wa. Ó ní ká máa fi tẹnìkejì wa ṣáájú. Gbogbo ẹ̀yin tọ́lọ́run ń lò tájọ nífẹ̀ẹ́ àwọn èèyàn tá à ń ṣàwọn ẹ̀wọ̀ ọ̀hún yẹn ṣe ń jẹun. They are happy, wọ́n jẹun. Ẹlòmíì ò tí ì jẹ kankan. Ibi ilẹ̀ lòmíì ti ń jẹun. Ibi ilẹ̀ lòmíì ti ń wá ṣẹ̀ṣẹ̀ ń jẹun. So thank you so much our lovers. Ojú òní tí yìí o. Ẹ ṣé wa dúpẹ́ o. Ẹ ṣé o. Wọ́n bá táwa nílà ń ṣe yìí o. Wọ́n bá tá a ní òye àṣẹ. God be the glory. At least lọ́sẹ̀ àná 700-800 lórí oúnjẹ nìkan fún àwọn èèyàn ní every week we spend 700-800,000 for food, owó oúnjẹ ní every week. Èmi gan jókòó pé Olúwa ó ní kí ni ṣe ń ṣe. Ọlọ́run ní kí n ṣáà máa wò ó. Ọlọ́run tì wá lẹ́yìn, kò jájẹ́ gbèsè, àjẹnikẹ́ni lówó, lọ fọ́lé ńlé, lùyàn jìbìtì, àṣẹ lọ ní ẹ lọ kó wá kábàá. Ọlọ́run ń ṣe lẹ́rọ̀ pẹ̀lú ọwọ́ Ọlọ́run ó ṣe. Ẹ̀yin náà Ọlọ́run ń lò, ojú òní tì yín, ọ̀tá ò ní yóò yín, ẹ̀ ní ṣubú o, ẹ ṣe o, ẹ má fi wálẹ̀ o, ìdájọ́ máa ṣe lọ, ẹ̀wọ̀n àwọn ìbọn ṣe ń jẹun. Fẹ́mi mọ̀ lọ lẹ́nu ọ̀fẹ́ kí wọ́n lè fẹ́ ṣe ọ̀fẹ́ bàbá yìí. Ẹjọ́ kan ṣe tán, ẹ bá tó a ṣe tán, ẹ kó tán, tó bá tó tán ní òòjọ́ fi sí. Aṣọ fún mi ò
Abọ́dà, sábọ́ máa ń lẹ́jà rí. Èyí méjì ọbẹ̀ nìkan lẹ́jà rí. Àwọn èèyàn tó tó mọ̀ ọ́n àwọn ẹ̀mọ́ tó wà ní oúnjẹ jù. Ẹ̀rẹ̀ tó máa ń àwọn tó Oya máa lọ, oya lọ jẹ. Ọláyà lọ jẹ bá lọ jẹ. Ẹ lọ́bọ̀ lọ́bọ̀ náà jẹ. Abọ́dà.
Àwọn mẹ́ta ni àwọn mẹ́ta ni ẹ bá wọn kọ́ àwọn mẹ́ta ni iṣẹ́ wọ́n á jẹ́ pọ̀ ní ọ̀rọ̀ ní ọjọ́ kó dáhùn àgbàlagbà. Èmi lélẹ́yìí tí wọ́n fún ọ lẹ́bà tí wọ́n bọ̀ bẹ̀rẹ̀ wàhálà rẹ̀ pọ̀. Wọ́n yẹn máa tọ́ jẹ fún un. Ẹ kúrò ń bẹ̀ yẹn, ó yẹ kúrò ń bẹ̀ yẹn, ẹ kúrò ń bí tẹ̀wá yẹn, ẹ kúrò ń bí tẹ̀wá yẹn, ó yẹ kúrò, ẹ kúrò ń bí tẹ̀wá yẹn. Ẹ jẹ́ wá yọ ojú sí Mọ́mí Ayọ̀. Mọ́mí Ayọ̀. Bon, ouais, bah. Moi, mes parents, Hey!